àwọn kan ní ẹ̀sìn ànábì Muhammad sallallahu alaihi wasallam pé ẹ̀sìn ilẹ̀ Lárúbáwá ni ẹ̀sìn ilẹ̀ Lárúbáwá kọ́ ni tànábì Muhammad in tó jọ yàtọ̀ sáwọn tó ṣáájú rẹ̀ nìyẹn ẹ̀sìn ilẹ̀ Lárúbáwá kọ́ gbogbo ànábì tó ṣáájú rẹ̀ lọ́lọ́ máa ń fún ní dèdè bí tí wọ́n ti ṣe iṣẹ́ dáwà wọn àwọn ọmọ Ísírẹ́lì lọ́lọ́ máa ń rán wọn kan sí wọn ò gbọ́dọ̀ jíṣẹ́ fẹ́lómi ìjọmọ Ísírẹ́lì lọ àmọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó nìkan ló ní authority láti jíṣẹ́ dáwà rẹ̀ fún gbogbo àgbáyé torí pé nìkan lọ́lọ́ sọ fún wípé wa ma arsalnaka illa rahmatan lil alamin akùnrin rẹ̀ Muhammad àfi wípé a fi ọ́ sí àánú fún gbogbo àgbáláyé kò sí ààlà fún dáwà àti tìrẹ Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ mi ni pé ibòmí ni ọlọ́ni wa ma arsalnaka illa kaffatan linnas akùnrin rẹ̀ Muhammad àbí sí gbogbo tí ń pè lọ́mọ ènìyàn pátápátá gbogbo ọlọ́gbọ́dọ̀ jíṣẹ́ fún ibi ọlọ́n ti pè ní kaffatan linnas ọ̀rẹ́ sí gbogbo èèyàn ìyẹn ló include kọ́ wá jíṣẹ́ fáwà Yorùbá jíṣẹ́ fún Yorùbá yóò jíṣẹ́ fún kìníkà yóò jíṣẹ́ fún gbogbo ọ̀rẹ́ yóò jíṣẹ́ fún sallallahu alaihi wasallam ibi tó sì lọ fi ṣe rahmatan lil alamin àánú fún gbogbo ayé ara túmọ̀ rẹ̀ ní wípé àwọn ẹ̀dá kan tí tún yàtọ̀ sọ́mọ ènìyàn mẹ́sẹ̀jì Ànábì wa Muhammad tó ṣe wọ́n láǹfààní ó dàbí ẹ bá dé lu Mákà masalasi kan bẹ kò jìnà púpọ̀ sọ́nà haram báyìí ẹ mọ́rúkọ tẹ́ ń pè masalasi yẹn masjidul jinn masalasi àwọn àlìjànú ó kọ̀ tẹ́ ń lè mọ̀ ẹ̀ ìgbà táwọn Lárúbáwá tẹ́ ń kọ́ àṣẹ ziyara tẹ́ ní masjidul jinn mú ẹ̀dùn èwò iṣẹ́ àwọn àlìjànú ní máa ń kírun bẹ́ẹ̀ ni àbíbò wọn ni àrárá torí gbà kọjá ń bẹ náà àrípáwọn èèyàn ń kírun bẹ́ẹ̀ aláǹfààní àti dúró bẹ́ẹ̀ ṣùgbọ́n akọjá lẹ́gbẹ̀ẹ́ a ní kìí ṣe páwọn àlìjànú ní kírun bẹ́ẹ̀ a máa ń tí a fi sọ ní masjidul jinn wípé ààyè kan níbẹ̀ níjọ́ tá Ànábì ń ṣe wáàsí tọ́lọ báwọn àlìjànú sọ̀rọ̀ Ànábì jíṣẹ́ fáwọn àlìjànú níjọ́ tá Ànábì Muhammad bá wọn sọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ ní orí wọn máa wú gan lọ́jọ́ náà wọ́n ń lòdù ara wọn wá ní wọ́n pọ̀ tí ń gúnra wọn lórí tí ń pọ̀ gan tí kì bá ṣe pàwọ́ Ọlọ́run lára protect ìrẹ́ Ànábì Muhammad ni wọ́n bá bẹ́ẹ̀ ṣubúlé ọ lórí wọ́n pọ̀ gan mẹ́sẹ̀jì Ànábì jọ wọn lójú gan pé àwọn tí ń bá Ànábì Ìsá gbé àwọn bá Ànábì Mùsá gbé àwọn bá Ànábì kìnnìkan gbé àwọn ti gbọ́ mẹ́sẹ̀jì Ọlọ́run àwọn wá gbọ́rọ̀ ẹ̀mọ́ láti jọ tí Ìsá ti lọ ẹni tí ń sọ̀rọ̀ yìí láwọn tó rí pé tí ń sọ yìí kò yí ṣe mẹ́sẹ̀jì tí a lọ fabricate láti bí kankan ọ̀dọ̀ ọba tí Ìsá ti ń gba ọ̀rọ̀ lẹ́ni náà ti ń gba ọ̀rọ̀ rẹ̀ wọ́n péjọ gbogbo àwọn tí a péjọ ọjọ́ náà ìgbà tí a gbọ́rọ̀ tẹ́lẹ̀nù Ànábì Muhammad àwọn náà tún wá fọ́n káàkiri inú ayé àwọn náà wá lọ ṣe wáàsí káàkiri Allahu akbar kabira ìyẹn ayé Jonathan Nabi ti wá sọ̀rọ̀ pẹ̀lú àwọn àlìjànú wọ́n wá kọ́ masalasi síbẹ̀ wọ́n wá fi ń pè ní masjidul jinn masalasi àwọn àlìjànú kéde pa àlìjànú ní kírun bẹ́ẹ̀ o àwọn èèyàn ẹgbẹ́ wa náà but kí la establish wípé Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo àgbáyé lọ́lọ́run rẹ̀ sí kò sẹ́nìkan tọ́lọ́run rán Ànábì Muhammad sí àánú lọ́lọ́fà Ànábì ṣe fún gbogbo ayé